ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òde. Olúwàbùkọ́lá aya kó tí ẹ mọ̀ sí ìyá ènìyàn rere, ìyá àwọn ọmọ rere, aya ènìyàn rere àti ọ̀rẹ́ ẹ̀yin ènìyàn rere ló wà lórí ètò Kò Sí Mìmí Lénìí. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá àti Ọlọ́run wa, dúpẹ́ fún àánú àti oore ọ̀fẹ́ tí a rí gbà, dúpẹ́ fún ìpamọ́ ààbò ojú rere àti àánú tí a rí gbà lénìí. Olú ẹgbọ́pẹ́ wa. Ọ̀rọ̀ náà tí ó gbéyàwó lénìí tó bá ti ń gbé tí ọ̀tún wa wọlé, ẹ má jẹ́ kó gba tòsì jáde, kó ṣe ayé ọkàn àti ara wa ní rere, kí a jẹ́ olùgbọ́ àti olùṣọ́ ọ̀rọ̀ náà. Jésù Olúwa wa, àmín àmín orúkọ Jésù. Ohun tí mo fẹ́ gbéyàwó lénìí sọ pé ṣé ọ̀rọ̀ rẹ ni àbí ọ̀rọ̀ Ọlọ́run? Ṣé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ ni àbí ọ̀rọ̀ Ọlọ́run? Ẹ jẹ́ mú Bíbélì kíkà wá nínú ìwé àwọn ọba kìíní orí ìkẹtàdínlógún ẹsẹ̀ kìíní. Wòlíì Èlíjà ará Tẹ́sbì láti inú àwọn olùgbé Gíleádì wí fún Áhábù pé, bí Olúwa Ọlọ́run ti wà níwájú ẹni tí èmi dúró, kì yóò sí ìrì tàbí òjò ní ọdún wọ̀nyí, ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi. Ibi tí a kà yẹn ó fi yé wa pé wòlíì Èlíjà ó lọ bá Áhábù, ó sọ fún pé kò ní sí ìrì o, kò ní sí òjò, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ òun ló pa láṣẹ, òun ló sọ bẹ́ẹ̀, kì í ṣe Ọlọ́run, kì í ṣe ẹ̀mí mímọ́. Kò sọ pé Ọlọ́run sọ fún òun pé kò ní sójò, kò sọ pé Ọlọ́run sọ fún òun pé kò ní sí ìrì. Ọ̀rọ̀ tí mo fara mú wálé ní kí a kàn fi jomi tó rọrọ̀ pẹ̀lú àwọn olùṣọ́ àgùntàn ni, àwọn olùṣọ́ àgùntàn, àwọn wòlíì, àwọn òjíṣẹ́ Ọlọ́run ni ọ̀rọ̀ tí mo mú wálé ní ni mo fẹ́ ká jọ fi jomi tó rọrọ̀. Ẹnìkan ló pè mí ló sọ fún mi pé ẹni tó súnmọ́ òun pẹ́kípẹ́kí wọ́n ṣe introduction, ìgbà tí ń sọ introduction yẹn tán ló ti kó bá ọkùnrin yẹn lọ, kò dúró kán ṣe engagement àti wedding tó fi kó bá ọkùnrin yẹn lọ. Ṣùgbọ́n ibi tẹ́mi bọ́rọ̀ lọ ni pé nígbà tó rí wípé lílù yìí pọ̀ jù bí ẹni lu bàrà, ó sì sọ pé bóyá kóun kúrò nílé ọkùnrin yẹn ó sàn ju kóun kúrò láyé lọ. Ó bá kúrò ńbẹ̀, ìgbà tó máa kúrò ńbẹ̀ kò mọ̀ pé òun ti lóyún. Ìgbà tán lọ ṣe test wọ́n rí pé ó ti lóyún ọ̀sẹ̀ 4. Lẹ́yìn ọ̀sẹ̀ 2 tó kúrò lọ́dọ̀ ọkùnrin yẹn ni wọ́n rí pé ó lóyún ọ̀sẹ̀ 4. Nígbà tí ìyá ọkọ máa sọ̀rọ̀, nǹkan tó sọ ni pé pásítọ̀ òun sọ pé oyún tó wà nínú ọmọbìnrin yẹn kì í ṣe ọmọ òun ló fún lóyún. Ìyẹn ìyá ọkọ ló sọ bẹ́ẹ̀ pé ọmọ òun kọ́ ló fún lóyún. Ṣé ẹ sì mọ̀ pé mo ti máa ń sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀, mo ti sọ lórí program yìí pé ṣé mọ́mì ràpá ni ọkọ tẹ́ ẹ fẹ́ ni àbí àwọn lè take decision fúnra wọn. Ṣùgbọ́n nítorí pé ọmọkùnrin yìí jẹ́ mọ́mì ràpá, nǹkan tí ìyá ẹ̀ sọ fún ló gbọ́ o. Ó lóun ò gbóyún, òun ò gbọ́mọ nítorí pé òun kọ́ lòun fún lóyún. Á lọ ṣe test, wọ́n ṣe DNA test, wọ́n ṣe discover pé ọkùnrin yìí ló ní ọmọ. Ṣùgbọ́n ó ní wòlíì ti sọ fún ìyá òun pé òun kọ́ lòun lóyún. Ẹ jọ̀ọ́, ṣé wòlíì wà ń bẹ̀? Ṣé pásítọ̀ wà ń bẹ̀ nígbà tí ọkùnrin yìí tó ké ọmọbìnrin yìí mọ́lẹ̀ tó fún lóyún? Nítorí pé ká ti bí ìsáná kíyèsí ògùn, nítorí ọ̀rọ̀ ọlọ́rọ̀ kọ́lọ́run má gbà wá ní gẹnu. Àwọn olùṣọ́ àgùntàn, àwọn ìyàwó pásítọ̀, àwọn ìránṣẹ́ Ọlọ́run, ẹ jẹ́ ká kíyèsára. Ẹ wo nǹkan tí Bíbélì yẹn sọ. Èlíjà sọ pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi, ọ̀rọ̀ mi ni kò ń ṣe ọ̀rọ̀ Ọlọ́run. Nígbà tí pásítọ̀ wa sọ pé ẹ̀mí Ọlọ́run sọ fún ẹ wípé ọmọkùnrin kọ́ ló ní oyún, ó sì ń bẹ̀. Ẹ̀mí Ọlọ́run ò sì gbé bí rúdurùdu. Nígbà tí ọmọbìnrin lọ ń gbé lọ́dọ̀ ọkùnrin tọ́jọ́ ń sùn tọ́jọ́ ń jí, kí lẹ rò pé ó máa ti díẹ̀ jáde? Ọkùnrin yẹn wá fún lóyún tán sìn, ìwọ pásítọ̀ wá sọ pé kì í ṣe ọkùnrin yẹn ló fún lóyún, pé ẹ̀mí mímọ́ ló sọ fún ẹ. Ẹ̀mí Ọlọ́run kò ń gbé níbi rúdurùdu o. Bíbélì sì jẹ́ kó yé wa wípé ẹ̀ṣẹ̀ sí baba ó ní ìdáríjì, ẹ̀ṣẹ̀ sí ọmọ ó ní ìdáríjì, ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ sí ẹ̀mí mímọ́ kò ní ìdáríjì. Ẹ̀ṣẹ̀ sí ẹ̀mí mímọ́ kò ní ìdáríjì. Ẹ má fi ọ̀rọ̀ ẹ̀mí mímọ́ sí eléyìí rárá olùṣọ́ àgùntàn. Pásítọ̀, ẹ jẹ́ ká yọ ọ̀rọ̀ ẹ̀mí mímọ́ kúrò ńbí. Ọmọbìnrin yẹn náà tó bá jẹ́ pé ẹ̀yin ló bí, tó bá jẹ́ pé ọmọ yín ni, kó jẹ́ pé ọmọ tiyín ni obìnrin yẹn, báwo ló ṣe máa rí lára yín? Ọ̀sẹ̀ 2 tó kúrò lọ́dọ̀ ọkùnrin yẹn, lẹ́yìn ọ̀sẹ̀ 2 tó kúrò lọ́dọ̀ ọkùnrin yẹn náà lọ ṣe test, náà rí pé ó lóyún ọ̀sẹ̀ 4. Ẹ jọ̀ọ́, ṣé lẹ́yìn ọ̀sẹ̀ 2 tó kúrò lọ́dọ̀ ẹ̀yẹn ló ti lọ ní ọkùnrin míì ti fún lóyún ọ̀sẹ̀ 2 ni tó fi wá jẹ́ ọ̀sẹ̀, because mi mọ̀ bí mo ṣe lè ṣàlàyé ọ̀rọ̀ yẹn, ṣùgbọ́n mo rò pé ó yé ẹ̀yin olùgbọ́ mi. Màá sì fẹ́ pé ẹ bá mi gbé ọ̀rọ̀ yìí yẹ̀wò. Mo fẹ́ yá ìmọ̀ràn, nítorí Yorùbá sọ bọ̀ wọ́n ní ọgbọ́n ẹnìkan kò tó, ìmọ̀ràn ẹnìkan kò jọ. Ká fọwọ́sowọ́pọ̀ lọ́wọ́ fi ń mọ́.
obìnrin yẹn wà nínú ìrònú bí mo ṣe ń sọ̀rọ̀ yìí nítorí ọkùnrin yẹn yarí ó lòun ò ní gbọ́mọ ó nítorí pásítọ̀ màmá òun sọ pé ẹ̀mí mímọ́ sọ pé òun ló jẹ́ kí n mú ẹ̀kọ́ bíbélì yìí kà tí mo kà yẹn. Èlíjà sọ pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi kì í ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹ̀mí mímọ́. Pásítọ̀ kí ló dé tó ń parọ́ mọ́ ẹ̀mí mímọ́ tó ń sọ fún ẹ̀mí mímọ́ pé ẹ̀mí mímọ́ ló sọ wípé ọkùnrin yẹn kọ́ ló fún ọmọbìnrin yẹn lóyún. Ọmọ tí wọ́n sì bí sílẹ̀ léléyìí ló jọ ọmọkùnrin yìí. Wọ́n tún lọ ṣe DNA test yẹn tún sọ wípé ọmọkùnrin yẹn òun ló lóyún òun ló lọ́mọ. Ìwọ pásítọ̀ sì insist pé ẹ̀mí mímọ́ sọ fún ẹ pé ẹ jọ̀ọ́ torí Ọlọ́run olùṣọ́ àgùntàn ni wá ẹ má jẹ́ àtútú ẹ má jẹ́ àdarí àgùntàn síbi tí ò tọ́. Àwọn ẹlẹ́sìn kejì sọ pé ibi tó bá ti ń so yìgì lọ àwọn máa ń wà àwọn òun sí níbi tó bá ti ń tú yìgì. Ìwọ pásítọ̀ náà má tú yìgì. Lóòótọ́ bíbélì sọ pé àwọn tí Olúwa ti sọ pọ̀ kẹ́nikẹ́ni kí ó má ṣe yà wọ́n àwọn eléyìí ló sora wọn pọ̀ lóòótọ́. Àwọn sì ní pé ọjà tọmọ bá ti wọ òkúta ti wọ̀ nìyẹn. Ọmọbìnrin yìí ti lóyún ó ti bímọ fún ọkùnrin yìí nìyẹn. Kí ni pásítọ̀ ṣe máa sọ wípé ẹ̀mí mímọ́ sọ fún ẹ wípé ọkùnrin yìí kọ́ ló lóyún lẹ́yìn ìgbà tí wọ́n lọ ṣe DNA test tí DNA test sì sọ pé ọkùnrin yìí ló lóyún. Olùṣọ́ àgùntàn ẹ jọ̀ọ́ nígbà míì ẹ má jẹ́ ká gbé ọ̀rọ̀ tiwa gangan ká fà dání ká wá gbé tẹni ẹlẹ́ni ká wá gbèrú sórí. Ẹ jẹ́ ká kíyèsára ẹ jẹ́ ká kíyèsára o nítorí nígbà tí wọ́n sọ ọ̀rọ̀ yẹn mo ní ẹni yẹn sọ pé ìyá rere ṣáà bá wa ṣe ètò yìí lórí kò sí mìmì bá wa ṣètò yìí lórí kò sí mìmì mo ní kò sí problem á ṣe àwọn olùṣọ́ àgùntàn ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ká má torí ọ̀rọ̀ ọlọ́rọ̀ ká má lọ kó àwọn ọmọ wa sí àdánwò ká má kó wọn sí páńpẹ́ nítorí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ọmọbìnrin tó fi rọbí tó fi lóyún tó fi bímọ tó tún ń tọ́ ọmọ nínú ìdààmú òun nìkan ṣoṣo ló ń tọ́ ọmọ. Bàbá tó jẹ́ wípé bàbá yẹn ni ó ń take bàbá ìyàwó tó ń take responsibility bàbá ìyàwó ti kú oṣù méjì sẹ́yìn ni bàbá yẹn ṣaláìsí. Nígbà tí bàbá wa yẹn wá kú àṣírí ọmọbìnrin yìí wá tú síta nítorí kò sí ẹni tó lè ràn lọ́wọ́ mọ́. Ẹnu kan ní orílẹ̀-èdè tá a wà yìí èèyàn gangan ó ń bọ́ ẹnu kan ó mọ bó ṣe rí ká má wá sọ pé kó máa bọ́ ẹnu méjì kó máa sanwó school kó máa sanwó ilé kó máa take care ọmọ. Nítorí kí ló dá ọ̀rọ̀ yìí pásítọ̀ náà ni nítorí pásítọ̀ sọ pé ẹ̀mí mímọ́ sọ fún òun wípé ọmọkùnrin yẹn kọ́ ló fún ọmọbìnrin yẹn lóyún ọmọ sì lágbé wá yìí tí wọ́n ti ṣe DNA test tí DNA test sì sọ pé ọkùnrin yìí ló lọ́mọ. Pásítọ̀ ṣe insist síbẹ̀ pé òun kọ́ ló ní ọmọ ẹ̀mí mímọ́ ló sọ fún òun. Ẹ̀mí mímọ́ kì í gbé bí rúdurùdu. Ẹ jẹ́ ká wọ olùṣọ́ àgùntàn ẹ jẹ́ ká kíyèsára gidigidi ká má lọ fa ogun sínú ayé àwọn ọmọ wa gan ká má fa ogun sínú ayé àwọn ọmọ wa tí a bí nítorí pé irú kéèsì báyìí tí ọmọbìnrin yẹn tó bá sọ pé tó bá gégùn tó bá gún ègún fún ọmọkùnrin tó kọ̀ láti gba ọmọ lọ́wọ́ ẹ̀ nítorí pásítọ̀ sọ pé ẹ̀mí mímọ́ sọ fún òun wípé ọmọ yẹn òun kọ́ ló lọ́mọ. Ẹ jọ̀ọ́ Yorùbá sọ pé kékeré ìré yá mi jèpè tó bá gégùn fún ṣe rò wípé ọmọkùnrin yẹn nìkan ló máa forí kégùn rárá gbogbo àwọn tó lọ́wọ́ sí wàhálà yẹn ló máa forí kégùn. Ó jẹ́ kí n rántí nǹkan tó ṣẹlẹ̀ ní ọdún mélòó kan sẹ́yìn ìgbà yẹn akéré àwà lọ́dọ̀ langba mò ń gbé lọ́dọ̀ sísà mi ńgbà yẹn ni àbúrò ọkọ sísà mi ó wá fún ọmọbìnrin kan lóyún. Nígbà tó wá fún lóyún àbúrò ọkọ sísà mi yẹn ó wá sunkún pé òun ò mọ bọ̀tá béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé ìwọ ló fún lóyún lóòótọ́ ó lòun fún lóyún pé òun mọ̀ pé lóòótọ́ lòun fún lóyún ṣùgbọ́n nítorí àánú ẹ̀ ń ṣe wá bó ṣe ń ké àwọn fámìlì ìyàwó dẹ̀ wá àwa wá kọ pé kó dìnnà ìpè rárá òun kọ́ ló fún lóyún. Òun náà bá a ní kó àwa obìnrin bíi mẹ́ta ni o àwa kọ́lọ́n kó dáríjì wá bíbélì sọ pé pẹ̀lú ìgbà àmọ́ ni Olúwa ti fojú fò dá láwa sọ fún ọmọkùnrin pé kó nujú ẹ̀nù kó sọ pé òun kọ́ ló fún lóyún nìyẹn náà bá nujú ẹ̀nù ló bá take boldness yẹn ló bá lọ bá àwọn family lady yẹn pé òun kọ́ ni o inú wa wá ń dùn pé ó ti borí ṣùgbọ́n gbogbo àwa tá a kọ ní irọ́ yẹn la jìyà ẹ̀ torí èmi gan mo wà lára àwọn tó kọ nírọ́ àwa mẹ́ta ni la kọ nírọ́ yẹn pé kó lọ lo boldness pé but at the end of the day wọ́n ti gbọ́ ọmọ yẹn ń sìn o ṣùgbọ́n nígbà yẹn ọmọbìnrin tó lóyún yẹn ó jìyà
torí a máa ń rí ńgbà yẹn lóṣòdì pure water ló ń tà pẹ̀lú oyún nú ṣùgbọ́n gbogbo ìgbà tá a bá ń rí yẹn lẹ̀rí ọkàn máa ń jẹ́ wa pé àwa la dẹ̀ jẹ́ kí ọkùnrin yìí dìnnà ìpò nǹkan ló lóyún o ṣùgbọ́n at the end of the day wọ́n padà lọ gba ọmọ yẹn ṣùgbọ́n kí ni mò ń sọ ń pa ẹ̀ àwa tá a encourage ẹni yẹn pé kó dìnnà ìpò nǹkan ló lóyún gbà yẹn akéré gbà yẹn o a ṣẹ̀ṣẹ̀ parí secondary school ni a jìyà ẹ̀ a jẹ ìyá ẹ̀ èmi tí mo dúró èmi ìyá rere yìí mo mọ̀ pé mo jẹ ìyá nǹkan tí mo ṣe nítorí pé mo kọ́ ẹnìkan pé kó parọ́ pé òun kọ́ ló fún ẹnìkan lóyún tó sì jẹ́ pé lóòótọ́ òun ló fún lóyún mo jìyà ẹ̀ gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta tá a jọ sọ pé kẹ́ni yẹn parọ́ gbogbo wa lájọ jẹ ìyá ẹ̀ tá a sì mọ̀ pé a jẹ ìyá ẹ̀ so olùṣọ́ àgùntàn mo fọlọ́run bẹ́ẹ̀ ọ̀rọ̀ tó bá ti jẹ́ mọ́ pé ọkùnrin àtobìnrin pé wọ́n fúnra wọn lóyún wọ́n bímọ fúnra wọn ẹ má jẹ́ ká máa gbé ti ẹ̀mí mímọ́ sí tó bá jẹ́ pé o sọ pé ìwọ ló rò bẹ́ẹ̀ nínú ara ẹ ṣùgbọ́n pé wà lọ ń parọ́ mọ́ ẹ̀mí mímọ́ pé ẹ̀mí mímọ́ sọ fún ẹ wípé òun kọ́ ló lóyún ó kù díẹ̀ káàtó kọ́lọ́run kó ṣàánú fún wa ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin olùgbọ́ ọ̀rọ̀ mi ohun tí mo sọ lénìí mo fẹ́ kẹ́ ẹ bá mi ìmọ̀ràn I want your advice fún ọmọbìnrin yìí ẹ bá mi ìmọ̀ràn ẹ bá mi type advice yín nǹkan tẹ́ bá fẹ́ kọ́ ọmọbìnrin yìí ṣe àbí nǹkan tẹ́ bá rò pé èmi gangan lè ṣe láti ran ọmọbìnrin yìí lọ́wọ́ ọlọ́run á ràn wá lọ́wọ́ Olúbùkọ́lá ya kó tẹ́ mọ̀ sí ìyá ènìyàn rere ìyá àwọn ọmọ rere aya ènìyàn rere àti ọ̀rẹ́ ènìyàn rere lórí ètò Kò Sí Mímì lẹ́nìí níyàn tí mo mú wá lẹ́nìí ó dàbọ̀.